strong warning rẹ o, strong warning tí è ṣeré, strong warning. Ẹ bá mi share ètò yìí, ẹ bá mi pín ètò yìí, ẹ jọ̀ọ́ ẹ bá mi pín kí ẹ wo àkọlé nǹkan tí mo kọ dáadáa, strong warning fún àwọn aráabí. Strong warning ní eléyìí torí wípé àwọn fúnra wọn jáde lánàá, ẹ gbọ́ winiwin ọ̀rọ̀, ẹ gbọ́ mẹ́sẹ̀gì lórí ẹ̀ torí wípé ọ̀rọ̀ eléyìí ibi tí wọ́n ń bá bọ̀ yìí eléyìí ti kúrò ní ojú ṣáájú o. Ẹ gbọ́ wọ́n ti ṣe pé àwọn làwọn ń rúlu orílẹ̀-èdè yìí o, wọ́n ti ṣe pé àwọn làwọn ní páwà lórílẹ̀-èdè yìí. Wọ́n ní pé ìgbà tí elégbò ń jẹ sísìn àbí tí esísìn ń jẹ elégbò kò sí ẹ̀dá kankan tó mọ̀. Ìgbà tí esísìn ń jẹ elégbò kò sí ẹ̀dá kankan tó mọ̀. Ìgbà tí elégbò wá ń jẹ sísìn báyìí télégbò fẹ́ jẹ sísìn, ariwo lélégbò yìí ń pa. Ara wa ta yín ẹ jáde. Strong warning fún èsì ọ̀rọ̀ tí gbogbo ẹ̀yin àti gbogbo ẹ̀yin ìgbìmọ̀ ẹ̀yin lọ́tọ́láàdì tí ẹ sọ síta. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu, mo pè yín, mo rọ̀ yín lórí ọ̀rọ̀ eléyìí o. Nígbà tí wọ́n ń pa àwọn èèyàn wa, ẹ̀yin ìjọba mi ò rí nǹkan kan tẹ́ ẹ sọ̀rọ̀ lé lórí. Mi ò rí nǹkan kan tí ìgbésẹ̀ tó lọ dandan kankan lórílẹ̀ Yorùbá. Ìgbà tí àwọn àgbààgbà tí Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ọmọ Aládìkú nígbà tó jáde tó sọ ọ̀rọ̀, torí wọ́n tó sọ̀rọ̀ yẹn ó mọ̀ kó sọ̀rọ̀ láti ẹ̀ náà lórí ọ̀rọ̀ kìíní tí ẹ máa sọ pé ẹ̀ nílé kò ní dá fún yín, kò ní dá fún oúnjẹ tẹ́ ń kó wọlé yìí. Ilẹ̀ wa lẹ ti ń kó oúnjẹ, ilẹ̀ wa lẹ ti ń kó oúnjẹ. Ta ni yín? Strong warning gbogbo ẹ̀yin Northern pátápátá látẹnu Dr. Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà àti Professor Banji Akintoye àti gbogbo àwọn leaders gbogbo ilẹ̀ Yorùbá ní eléyìí ti wá kí gbogbo yín kí ẹ lọ tọwọ́ ọmọ yín bá sọ. A kí gbé pé wọ́n pa àwọn ètè bá mọ̀ pé ẹ lè bá wa ṣe ká ẹ sún fún wa ká ẹ padà síbi tẹ́ ẹ ti ń bọ̀, ẹ lè wá pa wá. Ara wa ń ta yín, ẹ wá lè dìde ẹ pé àwọn èèyàn yín nígbà yẹn o. Tí nǹkan kékeré kan bá ṣẹlẹ̀ ní Gàràjímà nígbà yẹn ní Kánò, ẹ máa slaughter wa Yorùbá ni. Tí nǹkan kan bá ń ṣẹlẹ̀ níṣẹ́lẹ̀ máa ní ká kírun tán tẹ́ máa dú wa, tẹ́ máa fi ọ̀bẹ dòjé tó ṣe kọ́dọ̀rọ̀ yẹn lẹ́ máa fi dú àwọn èèyàn lọ́dún náà lọ́hùn. Nílẹ̀ Haúsá kí lẹ fẹ́ sọ? Strong warning fún gbogbo ẹ̀yin Northern pátápátá. Àwọn ago ò ní gbà láàbọ̀ fún yín. Ẹlẹ́yìn lẹ wà security, gbogbo ẹ̀yin àwọn governors ti mọ̀ sí, àwọn lọ́balọ́ba yẹn ti mọ̀ sí, àwọn èèyàn jàǹkànjàǹkàn, àwọn ò sọ pé everybody ò mọ̀. Sí ojú àwọn governor yín àbí àwọn ọba yín àbí àwọn nǹkan yín tẹ́jọ́ ṣe meeting, ojú wọn fọ́ nígbà tí wọ́n pa Yorùbá, tí wọ́n pa àwọn Yorùbá nígbà náà. Ṣé ojú wọn fọ́ ni? Àtàlọ́lọ́ kí ni fún èsì torí pé ó rẹ̀ mí ni. Strong warning fún yín gbogbo ẹ̀yin Northern pátápátá. Àníṣe ẹ̀yin gan mọ̀ pé kò lè work, ẹ wá ń dìmáàdì fún Tinubu lórí ṣàṣà nílẹ̀ wa. Nǹkan tí ó gbà wá táwọn ò lè ṣe lọ́dọ̀ yín. Bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ rò dáadáa o, ẹ má ṣe ojú ṣáájú o. A ní n tá lè jẹ, a ní n tá lè mu, a ní tó wà ńlẹ̀ fún wa. Àwọn àbókí wọn, àwọn tó jẹ́ Northern wọn lè máa fọwọ́ lálẹ̀ fún yín o. Ẹ gbọ́, wọn lè máa fọwọ́ lálẹ̀ fún yín. Wọn lè máa sọ fún yín pé àwọn fún yín ní 2 week ultimatum kí àwọn ordinary civil civilian àbí civilian, àwọn ordinary èèyàn láti kọ́ máa fọwọ́ lálẹ̀ fún yín pé àwọn fún yín 2 weeks.
strong warning fún yín. Ẹ wá sílẹ̀ wa ẹ pa wá ẹ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn kankan. Ẹ dá mi lóhùn. Ta ni yín? Tí ò bá tẹ́ yín lọ oúnjẹ ilẹ̀ ò bá àbẹ́ tí ń ya wèrè ni. Tí ẹ ò bá mọ bẹ́ẹ̀ ṣe kó jẹ wọlé ni. Oúnjẹ mélòó ilẹ̀ yín wò lẹ ti lè fi dáko, mélòó lẹ lè dáko? Oko mélòó lẹ lè dá tó dàbí ilẹ̀ tiwa? Ẹ dá mi lóhùn. Ẹ̀yin ilẹ̀ ń ba ọ̀pọ̀lọpọ̀ oko tiwa jẹ́ tó yẹ ká tà. Ẹ̀yin ilẹ̀ tó ń dáko lórí ẹ̀. Ẹ̀yin ilẹ̀ ra àwọn ọrọ̀ ajé wa lọ́wọ́ àwọn tiwa náà. Ẹ wá lẹ̀ fún bàbá Bọ́lá Ahmed ní 2 weeks. Ẹ tó wá dákọ̀ strong warning lórí ẹni tẹ́sí ẹ̀ kọ́kọ́ lọ dákọ̀ ẹ̀rọ sí Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá. Kí ni tí sí Sunday ọmọ Adéyẹmọ ṣe? Kí ló sọ? Lórí pẹ́tọpẹ́tẹ́ ẹ̀ bá ti lè bá wa gbé mọ́ tí ẹ̀ tó bá pẹ́ fẹ́ máa pààyàn ni kẹ́ ẹ kó kángárà yín kẹ́ ẹ máa lọ. Strong warning fún gbogbo nọ́tàláàdì pátápátá. Strong warning fún gbogbo ẹ̀yin lídà nọ́tàláàdì. Àwa kò bẹ̀rù. Gbogbo àwọn àgbààgbà Yorùbá gbogbo wọn ti dìde. Gbogbo wọn pátápátá àyàwó gbogbo àgbààgbà Yorùbá tó bá ti wá dalẹ̀ tó bá tí ò bá ti dìde lórí ọ̀rọ̀ tí ẹni yìí sọ tó yẹ àwọn sọ́jà yìí la fi mí ni àbọ̀njẹ yìí gangan òun kí ló ṣe yìí kí ni ẹ̀ta ni yín kí lẹ já mọ́ Yorùbá lẹ fi mí ẹ̀yin north Yorùbá lẹ fi mí sí ẹni bí tẹ́tí ta ló fẹ́ bá yín rajà yín ẹ padà sílùú yín tẹ̀bá ní lose eléyìí tẹ̀ bẹ́ẹ̀ ṣe ń jọ́ kínní àná ẹ mọye billions tẹ lose ni ẹ mọye billions tẹ lose ni ẹ̀yin wá sọ fún àpẹ ẹ fún bàbá Bọ́lá Ahmed Tinubu ní 2 weeks ultimatum 2 weeks ultimatum àìṣe bẹ́ẹ̀ ta ni yín kò ní dà fún yín tẹ bá gbé nǹkan tẹ bá gbóúnjẹ wá sílẹ̀ yìí ẹ fohùn akí ẹ fi ránṣẹ́ sáwà kò ní dà fún gbogbo yín ní north àbólórí burúkú ẹ fẹ́ bá wa tàn sí ìrẹ̀dọ́ lọ́fíìn tán ni ẹ kú ẹrù yín àwọn àgbò fẹ́ yín mọ́ àwọn agán tó ra wá bọ́ kí lẹ fẹ́ kó wá kí lẹ kó wá ilẹ̀ yìí wò ló ń dá ilẹ̀ yìí wò ló ń wu nǹkan mo bẹ yẹ sára yín sọ mo yẹ táwọn gbé ní mo yẹ ló ta gbé nọ́ọ̀tì ni ẹ̀yẹ lórí burúkú dédé yìí ẹ wá fún bàbá Bọ́lá Ahmed fún bàbá Bọ́lá Ahmed ní strong warning ẹ wá sọ pé Ìgbò kí ni tí Ìgbòho sọ tó ti pọ̀ jù gbẹ́tẹ̀ bá ti mọ̀ pé ẹ fẹ́ máa pa àwọn èèyàn wa ni ẹ forí ilẹ̀ wálẹ̀ àwa àlè máa wò ó kí ẹ máa pa àwọn èèyàn wa a lè dákẹ́ kẹ ẹ̀yin wá ṣe fídíò jáde so bó ti ṣe ní láti ẹ̀ ẹ wá lẹ̀ ti rẹ́dì àwọn agán rẹ́dì fún yín ẹ má máa fi àmì ẹ má máa fi gbogbo nǹkan ẹ má máa fi tírẹ́tì wa ẹ jẹ́ kó yé wa pé bàbá Bọ́lá Ahmed Tinubu wọn kójú ẹ̀ nìyẹn àbí ẹni Sunday ẹsẹ̀ jáde kò jáde tán ta ni yín ẹ ní ṣoríire ẹ̀yin ló tá láàdì ẹ ní ṣoríire àṣírí mo ẹ ní ṣoríire èmo sọ bẹ́ẹ̀ ẹ kí lẹ sọ lẹ́nu tẹ bá kóúnjẹ wá sílẹ̀ Yorùbá kò ní dáa fún yín ẹ kóúnjẹ yín padà ẹ gbọ́ ẹ kóúnjẹ yín ẹ mọ yọrù táwọn fi gbé nọ́ọ̀tì ni táwọn fi gbé ní Kánò ni ẹ ti ṣí èrè ẹ̀yin ẹ wá sọ dáadáa ẹ wá sọ̀rọ̀ pé ẹ ti Sunday Igboho jáde ìgbà wọn ló jáde tó ti sọ ẹ ṣí èrè nígbà táyìn pa àwọn èèyàn wa ìgbà tí ẹ sísí ń jẹ elégbò níbo lẹ́wà elégbò wa pariwo ni ó pariwo síta kò tí bẹ̀rẹ̀ sí kò tí ṣe kankan o ẹ wá fẹ́ kú ẹ máa ṣòfò ni ẹ máa ṣí òfò ni ta ni yín ta ló mọ̀ ya yín rí ẹ ṣí èrè ẹ̀yin tẹ́ fẹ́ bá àtọ̀ tipátipá tí dandan fi ṣe ìyàwó ni dandan ni wọ́n fi ṣe ìyàwó ni ẹ dá mi lóhùn ṣé dandan fi ṣe ìyàwó ni ẹ dáhùn ẹ̀yin wà lẹ̀ fún kò ní ẹ̀ní sóríire ẹ wo tó bá gbogbo tẹ́ ẹ bí ní pé bóyá kiri kan mélòó ni yín mélòó gangan ni yín bẹ́ẹ̀ tẹ́lẹ̀ pọ̀ tó yẹn ṣé ẹ rò bí bóyá gbogbo àwọn ẹbí ní pẹ̀lú àwọn kan àbí ẹ má wọrí ẹ ṣe bí ẹgbẹ́ rẹ̀ Yorùbá ẹ dá gbogbo ẹ lẹ́ẹ̀kó ṣẹlẹ̀ ẹni tó máa kú ló máa kú ẹ tó máa kú ẹ má mọ̀ pé ebi pa àwọn èèyàn ẹ má mọ̀ pé wàhálà fúnra yín ẹ máa fa wàhálà tí àwọn ẹni tí ò ṣe orílẹ̀-èdè Yorùbá gan eléyìí sọ̀rọ̀
orílẹ̀-èdè pé orílẹ̀-èdè fẹ́ dá dúró ẹ máa mọ̀ pé ara ń ka àwọn èèyàn ẹlẹ́bi ebi àwọn èèyàn olówó oúnjẹ gan níbo náà ti rówó oúnjẹ àbí níbo náà ti rówó ra nǹkan ara ń ka àwọn èèyàn bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ má sojú ṣáájú bíbà wọ́n fún yín ní wọ́ọ̀lì nìyẹn wọ́n jẹ́ kó máa yé wa pé ẹ lè ṣèjọba nìyẹn wọ́n jẹ́ kó yé yín pé ẹ láṣẹ lẹ́nu àwọn làwọn ń pàṣẹ fún yín nìyẹn ta ni wọ́n kò ní dá fún gbogbo àwọn tó jókòó síbẹ̀ gan àtàwọn lídà wọn àbí wọ́n fẹ́ ṣòfò ni ẹ ní sí àwọn oríire strong word fún yín látọ̀dọ̀ àwọn leaders wa nílẹ̀ Yorùbá náà láti ọ̀dọ̀ àwọn leaders gbogbo leader ilẹ̀ Yorùbá strong word nífẹ̀ẹ́ yìí náà kí ẹ lọ máa rò kẹ́ lọ máa jẹ́ ẹ má jẹ́ kó pẹ́ tú wìtẹ́lẹ̀ fún bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ jáde kan wá bẹ́ẹ̀ sì ṣe tẹ́fẹ́ ṣe kò ní dáa fún yín tẹ̀bá lọ níjẹ́bà lókè lọ́hùn ká ẹ búlọ̀kù ẹ̀ gbúdọ̀ kóúnjẹ tẹ́bá kóúnjẹ wọlé Yorùbá òfò ló máa ṣe yín ẹ̀yin dà ní ibi tá a ti fẹ́ sọ̀rọ̀ ajé yìí ẹ̀ẹ́dẹ́ máa kọ́ lọ nìjẹ́ àbórí burúkú fẹ́ bá yín ni alẹ́ balẹ̀ ẹ̀ ń balẹ̀ wa jẹ́ ẹ̀ sọ pé ẹni ibi tó bá wù yẹn máa lò ibo ni Ọlọ́run ti pín lọ́tọ̀ọ̀tọ̀ ni èdè wa jọra wa ni ṣédè wa jọra wa ni ẹ ní sí oríire strong word fún gbogbo ẹ̀yin Northern strong word ẹ wá gbogbo ẹ̀yin leader ẹ ti mọ̀ sí kíní kan ọba yín ó ti mọ̀ sí àwọn kíní wọ́n ti mọ̀ sí president tó ṣe lánàá àwọn àjọmọ̀ yín ni lórí ọ̀rọ̀ tí Sunday Igboho ọmọ Adéyẹmọ sọ ẹjọ́ sí ẹ tí Sunday Igboho ọmọ Adéyẹmọ sọ ní tó pọ̀ jù ni tí ẹ bá ti lè ṣe gbá o tó ẹ pẹ́ fẹ́ máa pa àwọn èèyàn wa ni ẹ fi àgbègbè wálẹ̀ fi lú wálẹ̀ ẹ̀yin wa ta ni yín ẹlẹ́fún bàbá Bọ́lá Ahmed Tinubu ní 2 weeks kò ní dá fún yín ẹ̀ ní sóríire bàbá Bọ́lá Ahmed Tinubu náà lẹ́wọ́n fẹnu pè báyẹn abẹ́ ìyá wèrè ni tí a bá ṣe tó pé bóyá àwọn kan inú wọn ẹ gbàgbé o àfi bàbá Bọ́lá Ahmed ṣeré àfi wọ́n ṣeré o èyí wa ni nítorí pé ọmọ ẹni àbí bóyá kiri kan àbáwọn kan inú wọn ò dùn lórí ẹ̀ irọ́ ẹ lè máa pàṣẹ fún bàbá Bọ́lá Ahmed Tinubu kẹlẹ́ fẹ́ máa kọ̀ǹtró ẹ̀ òfó máa ṣe gbogbo ẹ̀yin Northern ni kò ní dá fún yín tẹ́ bá ti kóúnjẹ wọlé Yorùbá ẹ lè máa stop oúnjẹ ẹ máa kó lọ nìjẹ́ káwọ ẹ tó fẹ́ jẹun ṣe bẹ́ẹ̀ lọ kóúnjẹ níbòmí ni abẹ́ ti ṣí òfò ẹ mọ́ tẹ́ máa sọ lẹ́nu ta ló mọ̀ yálàyà yín rí mẹ́sẹ̀ tí mo mú wà àtọ̀dọ̀ wà gbàgbàgbàgbàgbà lẹ́ Yorùbá àwọn gẹ́rẹ́dì fún yín ẹ lè máa sọ̀rọ̀ sí bàbá Bọ́lá Ahmed Tinubu anyhow ẹ lè máa sọ̀rọ̀ sí Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ta ni yín níwájú ẹ gbọ́dọ̀ gbórúkọ ẹ̀gẹ́ ẹ̀ ń ya ni kò ní dáa fún gbogbo yín ẹ ní sí oríire kí lẹ̀ sọ lẹ́nu ẹ wá fẹ́ máa sọ dáradára ẹni pẹ̀fẹ́ ẹ máa tí bọ́ọ̀dù ẹ ní kóúnjẹ wọlé mọ́ kí ló kàn pẹ̀lú oúnjẹ yín ẹ̀yin ti gbàgbé ni iṣu ni ó ní iye iṣu tẹ́ ń kọ́ ní Kwara State tẹ́ lọ́ ẹ̀ ń bá mọ̀ ẹ̀ síbì kan ó ní tẹ́ ń kó lọ́yọ̀ọ́ tẹ́ máa ra tírélà bá ẹ̀ ń bá mọ̀ ẹ̀ máa kó ẹ̀ máa lẹ́kọ̀ọ́ bọ̀ láti north bẹ́ẹ̀ náà láta bẹ́ẹ̀ ni tomatoes sí àmọ́ ọ̀pọ̀lọpọ̀ bí tẹ́ ti kó ni nínú 80% gbogbo nǹkan tẹ́ ń kó wọlé ilẹ̀ Yorùbá náà lẹ́ ti ń kó ẹ ṣí èrè ni àbẹ́ Yorùbá mọ̀ ni ilẹ̀ yìí wo ló mẹ́rin ló lè gbìn kan àmọ́ bẹ́ẹ̀ ṣe wàhálà kí gbogbo nǹkan tó wù ní bẹ́ẹ̀ ṣe ń da kẹ́míkà tẹ́bí sáwọn ẹ̀rọ báwọn lo kẹ́míkà lọ́dọ̀ wa ni ẹ fẹ́ pa wá kò ní dáa fún gbogbo yín láyé níní ayé yìí tí ẹ bá tún sọ ọ̀rọ̀ burúkú àbí ẹ lọ sọ strong warning tẹ lọ fún bàbá mi Bọ́lá Ahmed Tinubu ẹ má ṣòfò ni ẹ wo ilé lè máa bọ́ mẹ́nìjà kí n lè fẹ́ kù pàjẹ́ o kí n lè lè ọmọ wa fẹ́ kù pàjẹ́ abẹ́ sí èrè ó ti wá wọ ọ̀dọ̀ yín tán ẹ wá fún bàbá Bọ́lá Ahmed Tinubu ní wọ́n ní 2 weeks ultimatum kò ní dá fún yín ẹ ní sí oríire ṣé torí pé wẹ́dọ́ ẹ̀bí kọ́ ẹran tó mẹ́rẹ̀ jẹ́ ló jẹ́ gbẹ̀gìrì ó sàn tí báyìí pé bàbá Bọ́lá Ahmed tí báyìí pé wọ́n ti fọwọ́ sí pé ibi ká máa lọ ni
ṣé àwọn ló dá dúró tó yẹ pé ó fọwọ́ sí ni ṣé ẹni ti padà sílùú yín ni ẹ yá wèrè ni bọ́ a lè fi èyí wálẹ̀ kẹ máa lẹ́ pàṣẹ fún ẹ ti ṣe èrè ẹ ń bàlújẹ́ ẹ ń ba ilẹ̀ títí ẹ̀ jẹ́ ẹ dẹ̀ fẹ́ kó máa túlù tún yín ṣe gbogbo lẹ́nugbà tí bàbá wọlé tí bàbá Bọ́lá Ahmed Tinubu wọlé ilẹ̀ Yorùbá gbogbo ráìsì àárín ìgbà bí síbí kọ̀ọ̀kan làwọn èèyàn ń pín ládùúgbò ẹ̀yìn àpò kọ̀ọ̀kan lẹ́ ń gbé kílẹ̀ tó fẹ́ kí bàbá yìí ṣe fún yín kó tó wọlé kí bàbá mi Bọ́lá Ahmed Tinubu tó wọlé ẹ mọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nílùú yín bàbá Bọ́lá Ahmed Tinubu àwọn ló ń gbówó lọ fún yín gbogbo àti wọn àtàkì tírẹ́ẹ̀nì táwọn Boko Haram àtàkì tírẹ́ẹ̀nì bàbá Bọ́lá Ahmed ó ní iye tó gbé fún yín ìgbà tí wọ́n kidnap àwọn èèyàn ó ní iye tó gbé fún yín ìgbà tí bọ́ọ̀bù tún ṣẹlẹ̀ tí wọ́n àjà kìkìní ó ní iye kí bàbá Bọ́lá Ahmed Tinubu gbé fún yín nílùú yín ẹ ti ṣí èrè ni ẹ̀yin wá fún bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ wá o àfi bàbá Bọ́lá Ahmed Tinubu ṣeré o ẹ wá fún wọn ní 2 weeks ultimatum kò ní dá gbogbo ẹ̀yin lọ́tọ́ mẹ́rin kò ní dá ẹ̀ ní sóríire àbọ́lórí burúkú ni yín ni gbogbo àwọn tó rán iṣẹ́ àpapọ̀ tẹ́jọ́ ṣe mítìn ẹ̀ ní sóríire ẹ ṣe àwọn akọ yín jẹ́nu ayé ni tẹ́ bá ti kó oúnjẹ wáyé òfò máa ṣe yín tọmọtọmọ ni tẹ́ bá kó oúnjẹ wọlé Yorùbá oúnjẹ ilẹ̀ Yorùbá ń jẹ ni ṣẹ́ni tẹ́ máa kọ̀ntró ní Jàgàbá ni olórí burúkú tẹ́ bá gbẹ́lẹ̀ dáta fi gbé aṣọ́rọ̀ kìlọ̀ sọ́run tó bá pẹ́lẹ́ kọ́sí ẹ lè ṣe bẹ́ẹ̀ ṣe ni kò ní dá gbogbo yín papọ̀ àwọn ọ̀rọ̀ yín ṣe o àwọn péjọ kan máa kú jọ kan náà ni kí ló ń ṣe yín ẹ sáfẹ́ dógún lẹ̀ àbí ẹ fẹ́ dá ogún lẹ̀ ẹ pa àwọn èèyàn Tinubu nílé ẹ pa àwọn èèyàn Bọ́lá Ahmed Tinubu nílé o àbí bẹ́ẹ̀ kọ́ ẹ pa wọ́n nílé kò sọ̀rọ̀ ẹ tún wá ní kó fọwọ́ lẹ́rọ pé wọ́n gbúdọ̀ lé yín kúrò pé ká ẹ máa pààyàn o wọ́n gbúdọ̀ stop pé ká ẹ máa pààyàn kò ní dá fún yín ẹ̀ ní sóríire wàláì ẹ wá sọ̀rọ̀ sí sọ́lé tẹ́bà ẹ wò ìmọ̀ yín máa bàjẹ́ ni ìjọ yín máa dàrú ni ẹ ti ń ṣe èrè ìwọ bó ṣe lọ sọ̀rọ̀ last time náà nìyẹn ta ló fi ẹjọ́ oyè wèrè tó jẹ gan ẹ̀yin kidnapper ẹ̀yin Boko Haram dédé yìí ẹ̀yin agbẹ́nipa ẹ mọ̀ pé terrorist ni yín ẹ̀dẹ̀ tó dúró terrorist kò sí tí Nàìjíríà máa fi ń ṣe strong warning lélẹ́yìí fún gbogbo ẹ̀yin náà tálàrí pátápátá tí ẹ bá lọ sọ́ra yín ẹ ti ń ya wèrè o tí ẹ bá ti kóúnjẹ wọlé Yorùbá òfò ló máa ṣe yín o tí ẹ bá ti kóúnjẹ wọlé Yorùbá ta ló mọ̀ yín rí ta ni yín kí lẹ já mọ́ ẹ wá fún bàbá Bọ́lá Ahmed ní 2 weeks ẹ rò bí ta bá ti ẹ bá bàbá yẹn gan jẹ àbí ta ní pé kiri kan ṣe ẹ rò bí bóyá a fi àwọn ọmọ wa ṣeré ni ṣé a fa àwọn bàbá wa ṣeré ni àwọn ò fi àwọn bàbá wa ṣeré bẹ́ẹ̀ dé pé wọ́n máa bú bàbá Bọ́lá Ahmed Tinubu àbẹ́ wọ́n máa fún bàbá Bọ́lá Ahmed ní 2 weeks ultimatum ta ni yín gangan ta ló mọ̀ yín rí níbo lẹ ti wá ta ni yín kí lẹ já mọ́ ọ̀rọ̀ eléyìí ti kúrò nínú àwọn nǹkan tó yẹ pé a máa sọ àbí bóyá kankan ẹ wò ìkìlọ̀ fún gbogbo ẹ̀yin lọ́tà láàrin pátápátá tó bá ti ẹ̀kú ẹ̀rù yín aago nídìí oúnjẹ yín ànídìí kankan yín ẹ kó màálù yẹn máa lọ ẹ kó oúnjẹ yẹn máa lọ àgán dáko ẹ̀yin lẹ́ pa àwọn èèyàn wa tó ń dáko ẹ̀yin lẹ́ ń jẹ oko wọn ẹ̀kẹ́ mọ́ bàtà kẹ́lẹ̀ rí ti yín tà ṣé ogun kò ní í làmọ́ ni gbogbo oúnjẹ tẹ̀lé kó wọlé yìí ilẹ̀ Yorùbá lẹ ti kó 80% ẹ̀ sáàmọ́ ni ṣé bí mo wà ní àwọn fámà kí ló ṣe yín ẹ̀ ní sóríire ooo wàláì tí ẹ bá ṣe tẹ́ ẹ bẹ́ ṣe yẹn tẹ́ ẹ bá ṣe òfò máa ṣe yín ni.
rẹ̀ mí mi ò ṣe jáde fún ẹ látànà ó rẹ̀ mí gidi tó bá yẹ pé kó rẹ̀ mí ni àná yẹn lọ ti máa gbọ́ èsì ọ̀rọ̀ yín nígbà tá a wà ní gàràjímà ní Kánò nígbà tí ogun kan ṣẹlẹ̀ ńgbà yẹn gbogbo bí ẹlẹ́ slọ́tà àwọn èèyàn lélẹ̀ tí wọ́n dú àwọn èèyàn àwọn ọmọ Yorùbá bí wọ́n ṣe kọ́lé sí Lagos tó kọ́lé káàkiri ilẹ̀ Yorùbá tẹ́ bá kọ́lé sí north lè ta òun nírà tó kú bá ti dé wọ́n máa gbẹ́sẹ̀ lé ni. wọ́n máa fẹ́ jẹ́ yín wẹ̀ ẹ ti ṣí èrè ẹ̀yin wọ́n fún bàbá Bọ́lá Ahmed ẹ̀ fún wọn 2 weeks ẹ wò ó a lè máa bọ́ ọmọ wa jà a lè bàbá àbájá bọ́ àkínlé wọn fẹ́ kó pàjẹ́ o kẹ́ ẹ lọ́mọ bá mi ṣí ẹ̀ wọ́n ti fẹ́ máa flag ẹjọ́ sí ẹ̀ bá mi ṣí ẹ̀ bá mi ṣí ẹ̀ wọ́n ti fẹ́ máa flag ètò yìí ẹjọ́ torí Ọlọ́run àkínlé fẹ́ kó pàjẹ́ àkínlé àwọn bàbá wa fẹ́ kó pàjẹ́ ẹ gbọ́ mi yé ọ̀rọ̀ yìí kìí ṣe ọ̀rọ̀ pé bóyá àní àbí kankan àwa 18 short ẹ̀yin ẹ rántí wípé ẹ̀yin lẹ bẹ̀rẹ̀ o ẹ rántí yẹn wípé ẹ̀yin lẹ pa àwọn èèyàn wa o àwọn ò pa yín o ẹ máa lẹ evidence orí burúkú evidence wèrè tẹ́lẹ̀ ní gbogbo àwọn èèyàn tẹ́ ẹ pa àwọn ará ní rẹ́kọ̀dù tó pọ̀ tó wà ní gbogbo àgbáláyé ó wà ní gbogbo àgbáláyé mo kí Mr. Situ kí lẹ sọ lẹ́nu ẹ wá lẹ́ wọ́nu Ìgbòho if you no stop this thing ẹni kan kò ní dáa fún ìtẹ̀bá ṣe tẹ́fẹ́ ṣe àtàkì ẹ bẹ̀rẹ̀ ogun yín àwọn òní kankan ẹ bẹ̀rẹ̀ ogun yín ẹ bẹ̀rẹ̀ ogun ẹ má mọ̀ pé àwọn kan wà níbì kan tó yẹ pé àwọn ò mọ̀ wọ́n rárá tó jẹ́ pé wọ́n lè ju Biafra lọ ẹ gbọ́ mi ẹ má mọ̀ pé àwa ò ní fi pé ẹ gbé gbogbo ẹ má mọ̀ pé àwọn àgbààgbà kan wà tí wọ́n fọwọ́ lẹ́rẹ́ tí wọ́n ń wò yíran tí wọ́n ò sọ̀rọ̀ àwa ti sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà àti pariwo tẹ́lẹ̀tẹ́lẹ̀ eléyìí sí ọ̀rọ̀ tó yẹ pé àwọn máa tara wa lé lórí o kìí sí ọ̀rọ̀ táwọn máa tara wa lé lórí báwo lẹ́tọ́ máa tẹ́tí wa tẹ́tọ́ máa fi kú tẹ́tí wa kò ní dáa fún yín àwọn ò rán yín iṣẹ́ o àrán yín iṣẹ́ rárá àdẹ̀bẹ̀rù yín kí lẹ̀ já mọ́ ṣé fẹ́ pàjọ èèyàn lọ ní kìí ṣe ẹ̀bí yín náà ẹ̀rọ tó mẹ́rẹ̀ jẹ́ ló jẹ́ gbẹ̀gìrì ó sàn tí ẹ bá ṣe pé àwọn bàbá wa náà tí wọ́n fà á irú yín wá ni ṣé irú yín là ń sọ ni ṣé irú yín là ń sọ ni ẹ lọ jòkó jẹ́ ẹ lọ jòkó jẹ́ o kí ẹ lọ sọ agbẹ́jẹ́ mọ́wọ́ màá play bóyá mo máa rí fídíò ẹ̀ gan màá play fídíò yẹn ẹ gbọ́ voice note tó fi strong mọ́mọ́ pé ẹ ti rí lánàá already torí ọ̀rọ̀ yẹn kìí ṣe ọ̀rọ̀ tí a máa dákẹ́lé lórí àṣírí mo sọ kìí ṣe ọ̀rọ̀ tájọ dákẹ́lé lórí o eléyìí ti kú ònu ẹ fún abalẹ̀ ká ẹ gbọ́ ni ó ti yé yín ní wàá máa wò ó ká dákẹ́ bẹ́ẹ̀ láyé ó ṣe wò wàhálà ó ṣe wò ó ṣe wò ta ni. Every Nigerian has a right to live in any part of the country. Just of recent, Sunday Igboho was released from prison, but he issued a fresh ultimatum for Fulani community that are residing in Yoruba land to leave the region within 10 days. This time around, we, the Northern Consensus Movement of Nigeria, will do everything possible to stop that move. And if he refuses to listen if he resists to listen, then we have no option rather than to ask. On the issue of compensation for our victims as a result of NSAS killing, Shasha Akinyele markets killings, IPOP and ESN killings, we have been pursuing it for some years now. Since previous administration, a lot of promises were made, but still the federal government refused to fulfill the promise. So we are requesting Mr. President Bola Ahmed Tinubu on this issue of compensation to do something on it, as we are given 4 weeks ultimatum. If nothing is being done, then we are
actually go on a peaceful protest, peaceful demonstration, after which we will shut down the country on all food supplies moving from north to all southern part of the country. Ẹjọ́ torí tọ́lọ́run ẹ wú ọ̀rọ̀ àwọn máa shut down country yìí pẹ̀lú lórí ọ̀rọ̀ oúnjẹ bàbá yín ló fún wa lóúnjẹ ni ẹ gbọ́ ẹnìkan compensate mọ iye ọjà tó jó ní ilẹ̀ Yorùbá ǹjẹ́ àwọn ará Yorùbá àwọn gómìnà Yorùbá àti president yín compensation wo ló ṣe fún wa ẹ gbọ́ nílẹ̀ Yorùbá ìgbà tó ṣẹlẹ̀ ní north tí ọjà yín jó mbẹ bàbá Bọ́lá Ahmed tí ò sí ní president ó lọ fún yín lówó ẹ̀yin ẹ wo ẹ ní ṣoríire ẹ má bá mi gbọ́ lọ mò ń bọ̀ kìí ṣeré ẹ má bá mi gbọ́ lọ. Every Nigerian has right to live in any part of the country. Just of recent, Sunday Igboho was released from prison, but he issued a fresh ultimatum for Fulani community that are residing in Yoruba land to leave the region within 10 days. This time around, we, the Northern Consensus Movement of Nigeria, will do everything possible to stop that move. And if he refuses to listen if he resists to listen, then we have no option rather than to ask Yorubas that are resident in the northern Nigeria to also go to the region. On the issue of compensation for our victims as a result of NSAS killing, Shasha Akinyele market killings, IPOP and ESN killings, we have been pursuing it for some years now. Since previous administration, a lot of promises were made, but still the federal government refused to fulfill the promise. So we are requesting Mr. President Bola Ahmed Tinubu on this issue of compensation to do something on it, as we are given 4 weeks ultimatum. If nothing is being done, then we are actually going a peaceful protest, peaceful demonstration, after which we will shut down the country on all food supplies moving from north to all southern part of the country. This thing we have sent to President Bola Ahmed Tinubu even before he was inaugurated as president. And as President Commander-in-Chief, we have also forwarded this demand and request. All security agencies, the head of security agencies of this country are aware of it. All governors of 19 northern states, all former leaders, former presidents of the Federal Republic of Nigeria, most especially those that come from the north, are aware of it. The Northern Traditional Council are aware of it. The 19 northern state assemblies are also aware of this issue. It's not a new matter. We have been pursuing this issue since during the NSAS, the Shasha Akinyele market killings, and that of the ESN and Nnamdi Kanu's killings. The National Assembly, I repeat, is fully aware of it under Senator Ahmed Lawan. That was mentioned specifically, and a bill was passed in that respect. So we are saying and demanding that the President and Commander-in-Chief Bola Ahmed Tinubu first pay this compensation, and also we are asking the Afenifere, the Yoruba Socio-Cultural Organization, to call Sunday Igboho to order on this continuous harassment and intimidation of our people that he is doing. I repeat. Ẹjọ́ lórí ibẹ̀ yẹn, ẹjọ́ báwo ni a ṣe harass àwọn èèyàn wa, àwọn èèyàn wọn. Wọ́n pa àwọn èèyàn wa o. Àwọn adákẹ́ àwọn gómìnà wa wọn tafitafita lé lórí. Nígbà tí bàbá yín Buhari tó wà ńbẹ̀ ẹ ṣe kankan lé lórí o. Nígbà tẹ́ ń jẹ esisi ń jelégbò wa a sọ̀rọ̀. Ìsí tí ọmọ Adéyẹmọ Ìgbòho òòṣà tó wá jáde ẹ wá fẹ́ sọ̀rọ̀ ẹ wá jáde ẹ sọ̀rọ̀ àbí kò ní yẹ yín sẹ́ ẹ gbọ́ kò ní yẹ yín ẹ̀yin pa àwọn èèyàn wa ẹ tún wá lẹ́ fún bàbá Bọ́lá Ahmed Tinubu ní 2 weeks àbí 4 weeks lẹ́lẹ́ pé ní 2 weeks ẹ fún wọn tí ò bá ti wá nǹkan ṣe sí ẹ máa sọ́dà gbogbo kọ́ńtì yìí láti bá kó oúnjẹ o ta ni yín ó jẹ orí burúkú ò lẹ́ kó wá ẹ lè máa dákọ killings of Kanu ibi tẹ́ ti rẹ́jẹ̀ lọ́wọ́ Kanu ẹ̀ sọ ẹ̀yin pa èèyàn ẹ̀yin Northern, you are killing
You are kidnapper. You are murderer. All Northern, I'm saying it. All Northern, they are killing, they are kidnappers, Boko Haram, murderers. Ẹ dáhùn. Àwọn Biafra jáde láti defend orílẹ̀-èdè wọn ni. Biafra people defend their own land. Why táwọn ní defend tiwa? Ẹ wá ní wọ́n killing, ẹ ní ṣoríire. Ẹ̀yin wọ́n pa àwọn èèyàn mọ́lé wọn. Ẹ pa àwọn èèyàn mọ́kọ wọn. Wọ́n sọ̀rọ̀. Ẹ gbọ́. Ta ni power wo lẹ ní láti máa sọ̀rọ̀ sí bàbá Bọ́lá Ahmed Tinubu báyẹn? Power wo lẹ ní? Ṣé dandan la fi ṣe ìyàwó ni? Dandan ni tipátipá ìyàwó ni? Aláṣẹ mẹ́ máa lọ. Ẹ jẹ́ sọ fún yín, bàbá Bọ́lá Ahmed Tinubu bàbá wa ni. Ẹ jẹ́ ṣàlàyé fún yín dáadáa. Kò lè sí nǹkan tó lè wù kó lè ṣẹlẹ̀ kálà ń bá wọn jà àbí bá ayé ti wọn àwọn òkè ń lé ọmọ tiwa àbí bàbá tiwa fẹ́ kó pàjẹ́ o. A lè gbà àwa lè máa jà láàrin ara wa bọ̀ ará àta ò lè sọ̀rọ̀ sí wọn anyhow ó lè máa fi style kẹ́ ẹ máa sọ̀rọ̀ sí bàbá Bọ́lá Ahmed Tinubu àwọn ò ní gbà. Àṣírí nìyẹn. A lè máa jà nú lé bọ́ àkínfẹ́ kárà àta dá sí o kó máa sọ̀rọ̀ sí wa àbí kó máa béèyàn wa jà àwọn ò kí ń fẹ́. A máa jáde tó fẹ́ nìyẹn ni. Àbá bú bàbá wa kò kàn yín àbá sọ̀rọ̀ sí bàbá wa kò kàn yín bọ́ ẹ gbúdọ̀ bú torí kìí ṣe ẹni àrífín. Alápọ̀nlé ni bá a ṣe ń yọ ẹnu tá láyọnu sí bàbá Bọ́lá Ahmed Tinubu alápọ̀nlé ni wọ́n o. Alápọ̀nlé ni bàbá Bọ́lá Ahmed Tinubu gbogbo àwọn tó jẹ́ Yorùbá leaders wa pátápátá alápọ̀nlé ni wọ́n. Ẹ má fi wọ́n yá àríwọ̀n fi àfi wọ́n ṣeré àdẹ̀ fi wọ́n ta yín gbogbo lórí àwọn lọ́balọ́ba wa àfi wọ́n ta yín o àfi wọ́n ta yín rárá. Ẹ àjòjì kò lè máa sọ̀rọ̀ sí wọn ta ni yín kò ní dáa fún yín. Ẹlẹ́fún wọn ẹ máa sọ́dà kọ́ńtì yìí ẹ máa sọ́dà tẹ́ẹ̀ni kó ń jẹ wọlé yìí mọ́. Ẹ ní ṣoríire. Ta ló mọ̀ yín? Ta ni yín? Ẹ gbàgbé o. A mọ̀ pé ẹ̀yin lẹ wà power, ẹ̀yin lẹ wà nínú nǹkan, ẹ̀yin lẹ wà nínú ògo, gbogbo tó bá wù yín ẹ ṣe. Ẹ jẹ́ sọ̀rọ̀ fún yín mo máa ń sọ ni ọ̀rọ̀ tí mo sọ sílẹ̀ kò lè parun láyé. Ẹ gbọ́ ni ẹ lè pẹ́ni tó sọ mẹ́sẹ̀gì bọ̀ mẹ́sẹ̀gì ò lè kú o. Mẹ́sẹ̀gì kò lè kú. Ó máa lọ ni. Ìrandíran máa bá àṣírí mo sọ fún yín ẹ lè pẹ́ni tó sọ mẹ́sẹ̀gì bọ̀ mẹ́sẹ̀gì o kò lè kú láíláí. Kẹ́ ẹ lọ máa mọ̀. Ẹ wò ní ọ̀dọ̀ tiwa nílẹ̀ Yorùbá wa a lè bára wa jà bọ̀ aláàta tó bá bá wa jà a gbogbo wa pátá àtẹ́ta bá jà yẹn a máa kojú ẹ̀. Ẹ jẹ́ sọ fún yín ẹ má sọ̀rọ̀ sí bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ wá lọ o tó wá lọ ń ta ni wọ́ ìwọ lè kojú àwọn ọmọ Ìgbòho ni ìwọ fúnra rẹ̀ lásán ó wá ń dákọ̀ Ìgbòho lórí pé ó fún yín wọ́n ni pé tẹ bá ti mọ̀ pé ẹ lè ṣe kiri kẹfẹ́ kan fi ilẹ̀ wá kẹfẹ́ orí láǹdì wálẹ̀ kí lẹ fẹ́ máa pààyàn fún nǹkan tó ṣe tẹ́ fi pa tẹ́ fi sun díẹ̀ tẹ́ fi sun dúkìá tẹ́ pa àwọn èèyàn sí lọ́rùn àwọn àgbàgbà wọn dákẹ́ wọn sọ̀rọ̀ gbà yẹn lórí gbogbo tẹ́ tún ṣe wọ́n máa dé yẹn mọ́ lórí pé ó ń sọ̀rọ̀ pé ẹ ti pa àwọn èèyàn gbogbo eléyìí tẹ́ ṣe ẹ̀yin lẹ jẹ̀bi o ẹ ṣe tó wù yín pẹ̀lú bàbá yín tó wà mẹ́tẹ́lẹ̀ lánàá ẹ dáhùn Ọlọ́run á bí yín o kí lẹ̀ ń sọ yìí Ọlọ́run á bí yín ta ni yín a sínú tá a fẹ́ bẹ̀rù mọ́ a ti mọ̀ pé ìjọ kan mọ́ mọ́tà ni iṣẹ́ tọ́lọ́wọ́n bá rán mi òun lèmi ṣe yìí o tó bá tásìkò màá lọ o tó bá tó àsìkò mo máa lọ
ọ̀nà tó bá dẹ̀ wù tọ́lọ̀ máa ní pé òun ni màá fi lọ kò sẹ́dà tó lè sọ pé báyìí màá sì lọ táwa nìyí. ẹ fẹ́ pa ìyẹn tó máa ṣe Allahu Akbar ẹ fẹ́ dúnyẹ ẹ ṣe Allahu Akbar ẹ máa yìnbọn fáwọn èlé ẹ máa ṣe Allahu Akbar ẹ ní sóríire. ṣé bọ́lá wọn ṣe ran yín nìyẹn bó ṣe wàá nù Kùránì nù. ibi tó yẹ káwọn àfáà ti sọ̀rọ̀ sí àní sọ̀rọ̀ síbẹ̀ pé ayé bí àwọn arábí lọ́wọ́ kọ́ ba ìsìlámù jẹ ẹ máa jà jẹ́sìn ṣé jẹ́sìn ló yẹ kẹ́ máa jà àbí kẹ́ sọ òtítọ́ ọ̀rọ̀ tí ẹ bá máa pààyàn tí oríṣiríṣi ò máa ṣẹlẹ̀ ká máa bá oríṣiríṣi ṣé ó máa di pé òun ló máa hápù káàkiri aláǹjà jẹ́sìn ṣé jẹ́sìn ló kàn ni ẹ gbọ́ tó ṣẹlẹ̀ ni ẹ máa pàrà ka àwọn èèyàn nígboro gbogbo òlú bó ṣe wà yára kan wọn o ta ni yín tẹ bá tún mẹ́nu bàgbó Ìgbòho ẹ wọ àsìkò tí tó tásìkò bá tó ẹ̀rọ àtayín láta tásìkò bá tó táwọn bàbá kan tí wọ́n ń bẹ níbi tí wọ́n wà táwọn ò mọ̀ wọ́n àwọn tí wọ́n fọwọ́ lẹ́rán tí wọ́n ṣe bí ẹni tí ò ní kankan lẹ́ bá bẹ̀rẹ̀ ẹ̀rọ àtayín ẹ̀ ṣàkúrò láì pé bóyá wọ́n fi nǹkan lé yín nǹkan ṣe yín nǹkan wà níbi tó tún wà o kí lẹ̀ sọ àwọn èèyàn náà fọwọ́ lẹ́rán ni tí wọ́n bá ẹ sáà máa sún Yorùbá kan ògiri ẹ máa sún kàn bẹ́ẹ̀ sún wọn dé ẹ sún wọn kan bí tó yẹ ká ẹ sún wọn kan ẹ má mọ̀ pé kì í ṣe eré á wàá sọ ẹ wàá máa wíwírù ẹ máa ṣe ìgbà pé yes bẹ́ẹ̀ ṣe pààyàn yẹn ẹ ní ráìtì lé lórí bẹ́ẹ̀ ṣe kidnap èèyàn ẹ ní ráìtì lé lórí bẹ́ẹ̀ ṣe ń gbéyàn pa ẹ ní ráìtì lé lórí bẹ́ẹ̀ ṣe ń bọ́ọ̀bù gbogbo ìlú kiri ẹ ní ráìtì lé lórí bọ̀ yóò bó gbúdọ̀ sọ̀rọ̀ yóò bó gbúdọ̀ gbọ́pá yóò bó gbúdọ̀ ṣègbà kan ẹ sọ wá di nànàmú ẹ sọ wá dàgọ̀ àfú náà àfú rárá o tẹ bá òkú wọ́n yá àgọ̀ àbí àmọ́ tá à ṣe ìrẹ́pọ̀ wàhálà òun làwọn ò fẹ́ pé ókè o ká bára wa ṣe kí wọ́n kálukú ṣe tiẹ̀ kó máa lọ. ìbágbé yín ni wá lára ibú ìyàwó tá a fẹ́ sílé tó bá yẹ pé títí ẹ̀ ẹ̀yà kò ṣe ìyàwó tọ́lọ̀ nǹkan mọ́ wa nìyẹn tó yẹ pé títí ò fẹ́ bá wa lára mo máa lọ sílé ìyá ẹ̀ ni a lọ fẹ́ lómi ẹ fi wá lẹ́kẹ̀ẹ́ máa lọ kẹ́ lọ fẹ́ ní ǹjẹ́ ṣé bí ní ǹjẹ́ ní yín already ẹ dákun ọkọ̀ ìgbàlẹ̀ mẹ́kà lọ kẹ́ẹ̀kẹ́ gbé wá síbẹ̀ ẹ lọ fẹ́ wọn kí lẹ́sẹ̀ fẹ́ lọ sí mẹ́kà ẹ̀yin tó yẹ pé ìganganlẹ̀ bàsílámù tó wà mẹ́kà jẹ́ ẹ̀yin wèrè ẹ wá ń ba nǹkan jẹ́ ẹ ń borílẹ̀-èdè jẹ́ ẹ̀yin lẹ̀ ń ba ìsìláàmù jẹ́ ẹ̀yin Boko Haram ẹ lè gbé ẹ̀yin Boko Haram bọ́ síta ẹ bọ́ sórí mídíà ẹ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ṣé ẹ mọ̀ pé Boko Haram níyìn ni kidnappers níyìn ẹ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ẹ ń sọ̀rọ̀ wọn ẹ kí àwọn èèyàn yín látìgbà tí wàhálà yẹn ti ṣẹlẹ̀ bí wọ́n ṣe pa èèyàn ẹ sọ̀rọ̀ lé wọ́n wá sọ ọ̀rọ̀ lásán pé ẹ má pa àwọn èèyàn wa mọ́ àgọ́ náà àgọ́ àǹfààní wà fún anybody tó bá fẹ́ pè wọlé sórí ètò lọ́wọ́lọ́wọ́ báyìí láti jẹ́ kájọ sọ tinú tiwa àgọ́ sílẹ̀ láti pè wọlé fún wa gbogbo ẹni tó bá fẹ́ pè wọlé ẹ pè sórí ètò kìí ṣe pé so àwọn nǹkan ò lè wá bẹ̀rẹ̀ kó wá jẹ́ pé ta ni wọ́n ẹ gbọ́ ẹ má bínú mo fẹ́ pín nọ́mbà yẹn irú àwọn àrífín wo nìyẹn
irú àwọn àrífín wo ni tó fi máa jẹ́ pé àwọn nǹkan tá à ń sọ yìí báwo ni ó ṣe máa jẹ́ pé irú nǹkan yẹn ẹ wàá máa bẹ̀rẹ̀ sí pé bóyá àbẹ́ ń bú wọn ta ni wọ́n ẹ dá mi lóhùn kí ló já mọ́ gangan kí ló já mọ́ gangan àrífín yín pọ̀ gan ẹ jọ̀ọ́ kẹlọ tọwọ́ ọmọ yín bá sọ ẹ lọ ṣe kí ni o ẹ lọ tọwọ́ ọmọ yín bá sọ o àwọn òràn yín ṣẹ́ gbogbo tó bá wù yín ẹ gbéṣe ṣé dandan ni kẹjọ wà tẹ̀tẹ̀ bẹ́ẹ̀ ẹ lè fẹ́ para yín sórílẹ̀-èdè ẹ fẹ́ para yín sílẹ̀ Yorùbá ẹ fẹ́ para yín sílẹ̀ Yorùbá ta ló mọ̀ yín rí àwọn ni ẹ bá sọ ẹni bá fẹ́ pè wọlé WhatsApp number wa nìyẹn ẹ lè pè wọlé bẹ́ẹ̀ ni ẹ pè wọlé ọ̀rọ̀ ẹ̀rọ mẹ́rin jẹ́ lọ́jọ́ mẹ́gìrì ó sàn ẹ lè pè wọlé kìí ṣe bóyá àbí ìkọ̀kọ̀ ọ̀rọ̀ yìí ó ti kú òní níta máa fojú wò ẹ dìde ẹnì kó o lè máa sọ̀rọ̀ sí bàbá Bọ́lá Ahmed Tinubu àbí kó máa sọ̀rọ̀ sáwọn èèyàn wa sí Sunday Igboho kì í ṣẹni àrífín lọ́dọ̀ àwọn Northern sí Sunday Igboho dúmọ̀rúmọ̀rú mọ́ ẹnìkankan wọ́n já wọn ní wọ́ọ̀nì pé kẹ́ ẹ sọ́ra yín kẹ́ ẹ padà sílùú yín tí ẹ bá ti tọwọ́ ọmọ yín bá sọ. àìníláàká ìgbà tó ẹ̀ ṣe èdè wa báwo lẹ ti fẹ́ mọ̀ túmọ̀ tí yóò bá tú sí. ẹ dá mi lóhùn báwo lẹ ti fẹ́ mọ̀ tí yóò bá tú sí. débi pé ẹ wàá máa sọ ọ̀rọ̀ ẹ máa fi àwọn ọ̀rọ̀ ẹ jáde sí mídíà strong warning fẹ́yìn náà o strong warning lélẹ́yìí fún yín strong warning táwa máa sọ fún yín nìyẹn strong warning kí ẹ mọ̀ tí ẹ ń ṣe àwa ò rán yín iṣẹ́ ẹ gbọ́ a rán yín iṣẹ́ rárá a dẹ̀ ní rán yín iṣẹ́ nígbà kankan wàláì a ní rán yín iṣẹ́ nígbà kankan o. níran yín ṣe nígbà kankan tí ẹ ṣeré ta ni ta ló mọ̀ yín kí lẹ já mọ́ gangan sọ́gbọ́ nílé mú yín padà bọ̀ wá fún yín o mo ò tí lọ lórí ọ̀rọ̀ yìí o ẹ mọ̀ pé èmi ò ní gbà lórí ọ̀rọ̀ yìí mú yín padà bọ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ nìyẹn bọ̀ àwa ò lè fèyẹn wá ta yín kí ẹ máa mọ̀ a lè fi yẹn wá ta yín ọ̀rọ̀ tèmi fún yín nìyẹn so kẹ́ sọ́ra yín kẹ́ lọ sọ́wọ́ agbéjẹmọ́wọ́ kẹ́ lọ sagbéjẹmọ́wọ́ o kò jù bẹ́ẹ̀ lọ ìwọ tó bá láǹfààní àti pè wọlé 2 minutes ló kù tí màá fi parí ètò níwò yìí mo ń fẹ́ léyìí mo fi ń fi mẹ́sẹ̀jì yìí lẹ̀ kẹ́ ẹ bá mi share débi tó bá yẹ kó dé ẹ bá mi share débi tó bá yẹ kó tẹ̀ ẹ bá mi share kó ètè dọ́dọ̀ bàbá mi Bọ́lá Ahmed Tinubu ààrẹ orílẹ̀-èdè yìí ẹ bá mi share kó dọ́dọ̀ wọn kó dọ́dọ̀ Ṣèyí Tinubu kó bá mi dọ́dọ̀ wọn kí wọ́n ronú sí ọ̀rọ̀ yẹn dáadáa kó dọ́dọ̀ Olúrẹ̀mí Tinubu kó bá mi dọ́dọ̀ wọn kán ronú sọ̀rọ̀ yìí dáadáa ẹ bá mi share ètò yìí dọ́dọ̀ àwọn lọ́balọ́ba kí wọ́n lè ṣègbésẹ̀ lórí ẹ̀ gbogbo àwọn nǹkan yìí bàbá mi bá Gani Adam lóògùn ọbẹ̀ o ó dọwọ́ yín o ẹ̀yin náà mo mọ̀ pé ti máa rí gbogbo yín mo pè ẹ bá mi share kó dọ́dọ̀ gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá pátápátá gbogbo mẹ́sẹ̀jì yìí ẹ bá mi share kó dọ́dọ̀ wọn mo jíṣẹ́ o tọ́ ọlọ́run bàbá láàánú á wà pẹ̀lú wa mo kí ẹ̀yin tẹ́ ẹ dúró tì mí tẹ́ ẹ wò mí ẹ kú gbogbo gbà wọ́n á sọ kankan pé tí ẹ bá ní ìpolówó kan àbí ẹ ní information kan láti fún wa ni ẹ pè wá sórí nọ́mbà wa
àbí ẹ ní nǹkan tẹ́ fẹ́ ṣe fún wa ni ẹ lè pè wá sórí nọ́mbà náà or WhatsApp kẹ́ fún wa ní message private message òun náà ní 082 83 89 25 58 082 83 89 25 58 ẹ lè pè wá láti anytime kẹ́ ẹ jẹ́ ká mọ̀ kẹ́ message wa WhatsApp or private message kò jù bẹ́ẹ̀ lọ ẹ ṣé gan gbogbo lé àánú Ọlọ́run máa bá wa bọ̀ ẹ ṣé.